Ore-Òfé TV lóde. Ore-Òfé TV gbára tuntun yọ o. Pẹ̀lú Olúwa tó yan Adéníkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí. Oníkẹ́ wá kan fìdílé. Àjọgbádùn ètò yìí o. Aráyé súnmọ́ bí gbogbo ohun tuntun dé o. Ìkànnì Ore-Òfé TV ló balẹ̀ kàsà. Ìkànnì tó mọ́lẹ̀ kedere tó káyé já. Níbi tá ti mọ rírì gbárùkù ti àwọn onírúurú aláṣeyẹ. Tá ó jùmọ̀ báwọn dáwọ́ dùnú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ìgbésí ayé rere. Bákan náà ẹ̀wẹ̀, a máa nífẹ̀ẹ́ sí gbígbọ́ àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ àti ìrírí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn àlejò wa yóò máa yànnàná bí wọ́n ti jàjà borí. Látàrí onírúurú ìdojúkọ tòun ti bí wọ́n ti daṣẹ́gun. Kò tán sórí àwọn aláṣeyẹ nìkan o. Pé ẹni wà láyé wà láàyè pẹ̀lú àlàáfíà tó péye. Ẹgbọ́n ṣé kò wá tọ́pẹ́ bí? Olúwatóyìn Adéníkẹ́ la tọ́kùn ètò. Ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín. Ó ti wà ní sẹpẹ́ lórí ìkànnì Ore-Òfé TV. Bẹ́ẹ̀ ti mọ̀, àṣà, èdè, ìhùwàsí, ẹwà àti ìṣesí ọmọlúàbí ti abínibí ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Ìkànnì Ore-Òfé TV ó kárí ayé. Ẹ kú dédé ìwòyí o, gbogbo ẹ̀yin olùgbọ́ wa. Mo wá kí yín wípé a kú ewu ọdún tuntun o. A kú ewu ọdún tuntun, a kú oríire bíbọ́ sí ọdún tuntun. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún àánú rẹ̀ èyí tí ó fi bò wá, tí ó kó wa yọ nínú gbogbo ewu ọdún 2025, tí Ọlọ́run mú gbogbo wa pátá bọ́ sí inú ọdún 2026 láyọ̀ àti àlàáfíà. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ẹ̀yin olùwòran wa, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ilé-iṣẹ́ yìí, ilé-iṣẹ́ Ore-Òfé Television. Lábẹ́ àsíá ilé-iṣẹ́ yìí, èmi gẹ́gẹ́ bí olóòtú ètò ìrírí làgbà, ọmọbabìnrin Olúwatóyìn Adéníkẹ́, ọmọlúkàrẹ́ àlèlà, mo wá dúpẹ́ pé òkun lọ́wọ́ tọmọdé, lọ́wọ́ ẹ̀yin àgbà, lọ́wọ́ ẹ̀yin ọkùnrin, lọ́wọ́ ẹ̀yin obìnrin, àti lọ́wọ́ gbogbo olùwòran wa, gbogbo ẹ̀yin tẹ́ ń tì wá lẹ́yìn, gbogbo ẹ̀yin tẹ́ ń support wa one way or the other. Mo wá dúpẹ́ pé ẹ ṣeun o. Gbogbo àtìlẹ́yìn tẹ́ fún wa lọ́dún tó kọjá, a wá dúpẹ́ pé ẹ ṣeun. Ọlọ́run á bá wa san ẹ̀yin náà lẹ́san rẹ̀. Ọlọ́run ọba yóò máa tì ẹ̀yin náà lẹ́yìn. Gbogbo iṣẹ́ yín, àwọn àdáwọ́lé yín gbogbo yóò máa yọrí sí rere. Wọ́n á ní nínú ọdún tuntun tí a wọ̀ yìí, gbogbo èròǹgbà yín, èròǹgbà tiwa náà fún ọdún tuntun yìí, mo gbà ládùúrà pé lágbára Ọlọ́run yóò wá sí ìmúṣẹ. Wọ́n nínú ọdún yìí a ò ní ṣe ẹsẹ̀ gbé o. Nínú ọdún yìí a ò ní bá wọn kábàámọ̀. Nínú ọdún yìí ohun tí ó ń jẹ́ àbámọ̀ kò ní jẹ́ tiwa. Ní agbára Ọlọ́run, nínú ọdún yìí a máa ní owó kún owó ni o, a máa ní àlàáfíà kún àlàáfíà, a máa bímọ nímọ. Gbogbo àwọn tí ń wojú Olúwa fún ohun kan tàbí òmíràn, mo wá gbàdúrà pé ní agbára Ọlọ́run nínú ọdún yìí ọ̀nà máa là fún wọn. Nínú ọdún yìí gbogbo ẹ̀dùn ọkàn kálukú wa ni Ọlọ́run máa bá pàdé. Ẹ ṣeun, ẹ kú ìwòran wa. Lẹ́ẹ̀kan sí, a wá fi ètò yìí, ètò àkọ́kọ́ nínú ọdún 2026 lórí ìkànnì Ore-Òfé Television, a wá fi ṣe ìkíni, a wá fi ṣe ìdúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olóore wa. Ṣé Yorùbá kúkú ti bọ̀, Yorùbá pa lówe pé ẹni a bá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Nítorí pé àwa sì mọnú rò àmọ́ pẹ́ dá. Èyí ló mú wa wá sí orí ètò yìí lónìí láti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún gbogbo àánú rẹ̀, fún gbogbo ìpamọ́ rẹ̀, fún gbogbo ohun tí ó mú wa là kọjá ní ọdún 2025 tó sì mú gbogbo wa gúnlẹ̀ sí èbúté ayọ̀, èbúté ògo nínú ọdún 2026. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn náà, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa, gbogbo ẹ̀yin olùgbọ́ wa, gbogbo ẹ̀yin olùwòran wa, gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ wa, gbogbo ẹ̀yin olùfẹ́ wa. Àwa dúpẹ́ lábẹ́ àsíá ìkànnì Ore-Òfé Television. Àwa panupọ̀, àwa dúpẹ́ pé ẹ ṣeun, ẹ kú ìgbà gbogbo wa. Ẹ̀yin là á máa bá o, àwa náà lẹ́ sì máa rí. Ojú tẹ́ fi ń wò wá ní agbára Ọlọ́run kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di o.
ojú yín ire lẹ́ ò máa fojú yìí rí, mo ní etí yín ire lẹ́ ò máa fi gbọ́. Àdúrà wa sí Ọlọ́run ní pé ní agbára Ọlọ́run nínú ọdún yìí àtẹ̀yìn àti àwa a ó làlùyọ sí rere ní gbogbo ọ̀nà wa. Ẹ ṣeun. Tó mo ní ká sáré gbára wa níyànjú kó tó di pé a parí ètò tòní. Àwọn olóyìnbó a máa pè nǹkan kan ní self love. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa láti ní ìpinnu táwọn olóyìnbó máa ń pè ní goals, aspirations fún ọdún tuntun. Tí ẹ̀yin ò bá dẹ̀ tí ì ní, kò tí ì pẹ́jù o, nítorí pé a ṣì wà nínú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún. Gbogbo oṣù kìíní ọdún yìí ti ṣe January, ọ̀pọ̀lọpọ̀ wa la ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún lọ́wọ́. Kò tí ì pẹ́jù tẹ́ ẹ̀ báyìí tí ní plans, tẹ́ ẹ̀ tí draw goals yín, kò tí ì pẹ́jù. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo goals tẹ́ máa draw, gbogbo plans and aspirations yín, mo fẹ́ kẹ́ bá mi fi nǹkan kan kún. Ohun kan tí èmi rò kó ṣe pàtàkì tó yẹ kí a fi kún gbogbo goals and aspirations wa lọ́dún yìí ni pé kí kálukú wa kí a ní self love. Ká work towards having self love. Nítorí pé Bíbélì gan sọ pé ká fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Mo wá ń dárò pé ẹni tí ò bá nífẹ̀ẹ́ sí ara ẹ̀, báwo ló ṣe nífẹ̀ẹ́ sí ọmọnìkejì? Ọlọ́run ọba gangan acknowledge pé kí a fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa, gẹ́gẹ́ bí ara wa. Ọlọ́run mọ̀ pé ó yẹ ká fẹ́ràn ara wa, ó wá sọ pé ká fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ọ̀nà wo là ń gbà tá a fi fẹ́ràn ara ẹni? Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní bíná jóni bójú ọmọ ẹni, ara ẹni là kọ́ gbọ́n dànù. Nítorí ńgbà tá a bá gbọ́n tara wa dànù, la máa ní oore ọ̀fẹ́, la máa ní àlàáfíà pípé, la máa ní ìtara ṣàṣà láti gbọ́n tọmọ wa nù. Lórí ètò tòní, kí ni mo fẹ́ ká rántí pé a rí kọ́? Ohun tá a rí kọ́ lónìí ni pé a wá ṣe ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, a sì wá ṣe ìdúpẹ́ lọ́wọ́ gbogbo tọmọdé tàgbà, lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n jẹ́ olùfẹ́ wa lórí ìkànnì yìí. And last but not the least ni pé mo gbà wá níyànjú pé ká fi takuntakun ṣiṣẹ́ lórí bí a ṣe ń fẹ́ràn ara ẹni, self love. Lágbára Ọlọ́run, nígbà tí a bá máa pàdé lórí ètò yìí lẹ́ẹ̀mí, a máa wá sọ̀rọ̀ lórí self love, nítorí pé àǹfààní tó pọ̀ ló wà lórí self love. Ó ń fúnni ní ìfọ̀kànbalẹ̀, ó ń fúnni ní àlàáfíà nínú àgọ́ ara ẹni. Ore-Òfé TV lóde, Ore-Òfé TV gbára tuntun yọ o, pẹ̀lú Olúwa tó yíyáde ní ìkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí, oníkẹ́ wá kan fìdílé. Kájọ gbádùn ètò yìí o, ẹ kọrin. Ìrírí làgbà o, ìrírí làgbà o. Dákun tẹ́tí yé, ọgọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o, a ní ìrírí làgbà o. Dákun tẹ́tí yé, dákun súnmọ́ bí. Kó tó di pé a dágbére lórí ètò yìí lónìí, àwa ń rọ̀ yín wípé ẹ dákun, ẹ bá wa like, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa pín ètò yìí káàkiri. Ẹ jẹ́ kó di kárí ilé, nítorí pé ní agbára Ọlọ́run nínú ọdún 2026 yìí, ètò yín, ètò wa, ètò ìrírí làgbà, ó ti di ètò ọ̀tun, nítorí pé ọ̀tun òun lọ́jọ́ ń yọ. Mo wá ń fi àkókò yìí dágbére pé ní ibi báyìí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí lónìí.
ẹ ó tún máa rí wa lẹ́ẹ̀mí ní agbára Ọlọ́run. Eléyìí ò wá ní jẹ́ àṣemọ̀. Gbogbo wa pátá la ó tún padà ríra láyọ̀ àti àlàáfíà. Ire o. Ìrírí làgbà o, ìrírí làgbà o, dákun tẹ́tíyé, dákun tẹ́tíyé, ọgbọ́rọ̀ àgbà o. Àní bóyá súnmọ́ bí wá gbọ́rọ̀ lẹ́nu àgbà o. Ore-Òfé TV ló tẹ́ pẹpẹ ètò yẹn wò. Àní èdè ń bẹ, àṣà ń bẹ, ìrírí wà ní sẹpẹ́. Atọ́kùn ètò yìí o, Olúwatóyìn Adéníkẹ́. Ìrírí làgbà o, ìrírí làgbà o, dákun tẹ́tíyé, dákun tẹ́tíyé, ọgbọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o, àní ìrírí làgbà o, dákun tẹ́tíyé, dákun súnmọ́ bí, ọgbọ́rọ̀ àgbà o.